Africa Content TV. Ọlọ́run ló sọ ẹ̀ kò ṣòro aláwọ̀. Orí owó. Ẹja tí wọ́n pàṣẹ máa ń hàn wọ́n yára. Àtọ́rí ìmọ̀ràn pàṣẹ òwe bẹ̀rẹ̀ àgbàtà fún. Oṣù tẹ̀ ọ̀gbẹ́ ọ̀pẹ́ ọ̀gbẹ́ òpin pàṣẹ fún ọjọ́ náà pa ẹ̀kún lọ́wọ́ kílódé. Ìyá tí wọ́n náà lò ìṣòro lẹ́nu. Ó ṣe sọ pé ọ̀gá wọn náà ń kéde. Bye.